lónílé lóko lájò ní ìrìn àjò ibikíbi tẹ́ bá wà ṣe rí gbogbo nǹkan tẹ́ ń wò wájú wa yìí tá sì fẹ́ jíkẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ aládé tá sì fẹ́ jẹ́ kẹ́ jáde sí ìta lélẹ̀ kí ìta kún ní ìjọ tí Ìjọba Adele bá jáde síta tá sì fẹ́ jẹ́ kẹ́ jáde lé eléyìí lónílé lóko lájò ẹ má sùn sínú ilé tẹ́ bá ti gbọ́ ìpè ẹ jáde ẹ jáde ẹ jáde. yorubanation now. ẹ jáde o gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò bàbá ọmọdé ìyàwó ọkùnrin obìnrin ẹ jáde tẹ́ bá ti wo fídíò yìí ẹ máa share ẹ máa like ẹ dẹ̀ máa subscribe sí ní orí ẹ jáde fún Ìjọba Adele tó ń bọ̀ láìpẹ́ pẹ̀lú màmá wa Mrs. Modupeonitirimkoabiola tó máa dé láìpẹ́ ó yá ẹ jáde. yorubanation now.